Ẹlọ́rọ̀ nǹkan lọ Káàbà máa ti máa ń tàwa fún ní Mákà ní Káàbà lára Baitul Atiq. Dábàá pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. Ó wá gbé ìyá rẹ̀ sórí. Mo tẹ̀ fẹ́ ṣe dára fún ìyá mi, ìfẹ́ kí ìyá yóò fẹsẹ̀ rìn. Ìyá ni ẹ má ṣe wàhálà. Ẹ má ṣe wàhálà. Gbogbo ẹ bá kíyèsí dáadáa. Gbogbo ẹni tó bá ní ìyá láyé tọ́lọ̀ má sì kẹ ikú ọ̀tẹ̀ tètè ká wọn. Ẹ gbà bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀. Ìfún ilẹ̀ sàpù kan nísìnyí. Ọlọ́run rán Musa sí Fíráò. Iṣẹ́ Ọlọ́run ni Musa lọ jẹ́ fún Fíráò. Ìyẹn Mósè. Òun rán lọ sí ọ̀dọ̀ Fáráò. Fíráò náà wá gẹ̀ẹ́tì àbí. من القبور لنا بصائر ورأيت قومي نحوها يمضي الأصاغر والأكابر لا يرجو المادي إلينا ولا من الباكين غابر أيقنت أني لا محالة القوم صاري سلام على أهل القبور الدوارس لم يجلسوا في المجالس ولم يشربوا من بارد ماء شربة ولم يأكلوا من كل رطب ويابس ولم يكن منهم في الحياة منافس طويل المنافيها كثير الوساوس ما في الحياة بقاء في الحياة ثبوت نبني البيوت وأتمام تنهار يموت كل براء سبحان من لا يموت كل براء سبحان من لا يموت لا يومي بتاج الدين بلغ مرادنا ويسر لنا المكسود في الدين والدنيا بتلميذه مفتل علوي كمالنا مجاب الدعاء بل ممكن لكل من خنا بتلميذه لموسى الأمة وأولي عبد القدير من الأولى بمرشدنا نخاف الإله بسره لأبد الرئيم فاته السور للورى بأمته انت قارئ الكفر كله وبالغارنا حب الإله ذوي الوفا بجملتهم نال الفتى كل قصده ويأوي الأماني مما لا وكذا المنى ويأوي الأماني مما لا كذا المنى صلى عليك الله يا أميناني
tí a jọ wà níbí tí a jọ wá sí ẹ̀yìn fún màmá wa Balikis ojú ọlá pé Allah ẹlẹ́kùnrin jẹ́ àjọ sọ pé Allahu Akbar. Allahu Akbar. Gbẹ̀dọ́ bá mọ̀ pé ọjọ́ kan náà ni ó kàn wọ́n báyìí ẹlẹ́gbẹ̀bá tọ́ wà báyìí ní ẹlẹ́kùn ariwo. Gbẹ̀dọ́ bá mọ̀ pé ọjọ́ kan náà ni náà ó dìnnà lẹ́yìn aṣojú jẹ tó náà kó bá ń sọ pé Allahu Akbar. Allahu Akbar. Gbẹ̀dọ́ bá mọ̀ pé gbogbo lílọ bíbọ̀ òun wọ́n padà bọ̀ òun náà mọ́lẹ̀ bí iṣu jọ́kan ni kó tún wí lẹ́ẹ̀kan sí bí Allahu Akbar. Allahu Akbar. Ẹ̀wù tẹ̀lé mi báyìí pé Bismillahir Rahmanir Rahim. 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 Alhamdulillahi Rabbil Alamin. 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 Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Maliki Yawmiddin. Iyyaka na'budu. Iyyaka na'budu. Wa iyyaka nasta'in. Wa iyyaka nasta'in. Tawabili kabi Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. Wa ala alihi. Wa ala alihi. Wa ashabihi. Wa ashabihi. Wa sallim. Wa sallim. Allahumma salli. اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم نيدا بابا باريكا أدام الله آته ẹnití o bá wá ní wọn dáhùn mi látàárọ̀ àpọ̀ olùdí lásán àtà fẹ́ wí yìí gbogbo ẹgbẹ́ ọlọ́jọ́ yìí ẹ ti ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ ti jú Ọlọ́run bẹ́ẹ̀ bá ti jú àwa ẹ bá sọ fáwọn àti tó wà lẹ́yìn ẹ lásìkò tá a bá ti bẹ̀rẹ̀ sí kí àpọ̀lá nítorí gbogbo alọ́lá fẹ́ kí ẹ ọ̀rọ̀ Ọlọ́run tó ju àwa tá à ń sọ ọ lọ tó ju ẹ̀yin tẹ́ ń gbọ́ lọ ẹ wá jáde sọ̀tà láàpẹ nípa ní ta fẹ́ ṣe pé Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammad. Wa ala alihi. Wa ala alihi. Wa sahabihi. Wa sahabihi. Wa sallim. Wa sallim. Amina. Amin. Amina. Amin. Amina ya Allah. Amin ya Allah. Aki Ọlọ́run. Allah. Ẹ̀rí bẹ́ẹ̀ lómi ti ń kí Ọlọ́run. Allahu Akbar. Bọ́ọ̀kì Ọlọ́run rẹ̀ ní jẹ́. La ilaha illallah. Àmọ́ kéèyàn wá kí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dá ilé ìwé kí léde lọ. Illallah. Ọba tí ń dára, ọba ajídára, ọba tí ó sì ṣe tí ò sẹ́ni tí ó bí. La yus'alu amma yaf'alu wa hum yus'alun. Ó ní gbogbo tí mo bá ṣe kò sẹ́ni tó yẹ mí lọ́wọ́ ẹ̀ wò. Àmọ́ gbogbo ntẹ́yìn bá ṣe àwọn ọlọ́wọ́ bì í. Lórí sọ fún wa pé gbogbo ntá bá ṣe ká ṣe rere torí ọ̀la. Gbogbo kíkì mi láti ọ̀dọ̀ ẹni tọ́lọ́ ń kí bàbá wa bàbá ń Bariga. Adamallahu ayatahu wa dawla. Mélòó la ká máa ti ń dààmú ojú ọ̀gbọ́ mélòó la ká máa ti ń dààmú ojú ọmọ kékeré ọ̀dọ́ ti ń dá àgbàlagbà kúnlẹ̀. Mo fi gbogbo dáadáa yín kí gbogbo ohun tó bá dáa bàbá Bariga máa sáré kó má bàjẹ́. Gbogbo ẹni ọ̀rẹ́ bá wọ́ tí gbèsè ayé rẹ̀ ò tò bàbá Bariga wà bí ó ti tò.
gbogbo ẹni bá fẹ́ dáa fún jíǹpé mí náà fẹ́ kó dáa fún mi wọ́n ti fẹ́mi rẹ balẹ̀ máa dó tiẹ̀. azalallahu ankum kulla afa wasadda alaykum turukul makhafa. bẹ́ẹ̀ ti ń lo yìí ẹ̀ ń lo dalẹ́bẹ̀. wala zalatina wa ibukum jami'a. ọlọ́run pé mo sàmì ń jòkó yìí. kanuni lijamu fi halili idofa. bọ́lá tí mo fẹ́ gbóbi sí àfa yìí yóò kí àwọn ẹni bẹ́ẹ̀ lórí ẹ̀mí. àmín. ọlá bàbá tó bí bàbá wa lásàlá tó. azallahu kulla afa. ọlá àyà tó bí. wasadda alaykum turukul makhafa. wala zalatina wa ibukum jami'an. kanuni lijamu'i fi halili idofa. ọba tó tó débi ó tó dé yìí gbogbo ayé láti gbọgbẹ bàbá bàríkà lábẹ bàbá bàríkà náà bàbá bàríkà illallah. ọlọ́run ní yóò bàjẹ́ láyé láyé. àmín. gbókè àmì ìrùlé ńlá tọ́ bàbá ń tà. lórí bàbá tí bàbá bàríkà àfikárí wọn. pẹ̀lú orúkọ wọn. àwọn àbíkan bẹ tí pé èmi ni wọ́n máa rí bẹ́ẹ̀ o wọ́n padà máa wá rẹ́yìn náà bẹ́ẹ̀ náà ìdí mi tó fi táàsì yìí nù àkànyìndé gbẹ̀mọ́lá o ẹ̀gbọ́n mi náà ibẹ̀ náà ló wà ó kí yín púpọ̀. àmín. ọba tó ní kí ẹ bá bàbá bàríkà rí ó sì dáa fún yín táyọ̀ máa pé akẹ́kọ̀ọ́ máa ní tí kò máa lòrà wọlé kò ló lọ́mọ́ká ó ti mọ́ mi náà lọ gbogbo tí wọ́n ń ṣe ọlọ́ọ̀ni á máa ṣe ọlọ́ọ̀ni ló bàjẹ́ fún yín. àmín. mo kí àlùfáà wa Al-Qudusi adamallahu ayatahu. àwọn ni wọ́n ṣe fìdáwò fún wa gbogbo àdúrà náà tẹ́ ẹ ṣe fún ọlọ́run yóò gbà. àmín. yóò gbà tí iná ìlú báyìí lọ. àmín. àwa kí ọkùnrin tọ́ a kí obìnrin. la ilaha illallah. mo kí bàbá wa Alhaji Suleiman tọ́ agayari. ojú ọlá pé ajọláyé alárafá ni ọlọ́sìn ájì ọláyé alárafá ti ilé àgbàdì ẹlọ́mọ sí bí alárafá ti ní ẹ wà lọ sẹ́yìn lọ. وكل جديد ما يعود إلى البلاد. ajá bíbá كل مرئ àbúkọ ìlú ajá bíbá يوم ẹfún wọn sí yòókù ẹ bá jòkó. إلا كان. bàbá wa Suleiman ojú ọlá pé ẹ dákun a ti bẹ̀rẹ̀ wá sí gbogbo ẹni bá ti dé kó máa jòkó síbi tó bá rí. èyí tó ṣe wáyé ìgbà kò gba kéèyàn máa ṣe yànsàyànsà èèyàn ló kú àṣeyàwó. ويكفيك قول الناس فيما ملكته. لقد كان هذا مرة لفلان. لقد كان هذا مرة لفلان. Aki bàbá wa Suleiman aki wọn púpọ̀ aki yín púpọ̀ gbogbo ẹni tí ìyàwó bá ń bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n jọ wà tí wọ́n jọ ń bá bọ̀ tí ìyàwó bá dákẹ́lẹ̀ kan náà níbo ni ó ti bẹ̀rẹ̀. لا إله إلا الله. لكل انتماء من الخليلين فرقة. kódà kó ṣe ìmọ̀ràn pé ìyàwó mi mọ àbẹ̀fẹ́sẹ̀ àwọn ọmọ yìí mà sọ báyìí bó láti ṣe yíò náà tó. وكل الذي دون الفراق قليل. Haji Suleiman ẹ̀yin náà máa pé nǹkan ṣe. لا إله إلا الله. bó lọ wí. لكل اجتماع من الخليلين فرقة. sẹ́yìn náà ló pọ̀. وكل الذي دون الفراق قليل. ní ọjọ́ tí Fatima ọmọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ń múra tí ó kú ọ láyé Haji Suleiman yẹ wò mí. Fatima ọmọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam yorùbá Ànábì jàre. لكل افتراق من الخليل
الليل فرقة وكل الذي دون الفراق قليل. ẹ̀yin ọmọ àyá mo kí ẹ̀yin lọ́yẹ̀ kí n tiẹ̀ kọ́kọ́ kí torí pé nù méjì ọ̀kan ló lókù kan fún yín. La ilaha illallah. wọ́n ní ọjọ́ tí bàbá bá kú ìdíje ọmọ wọ mi ọjọ́ tí ìyá bá kú ní wúrà yín dàmọ́ wúrà yín dàmọ́ ẹ ti lè mọ̀ pé nǹkan ṣe olùyọ́ tẹ bá nídìí yá yìí. لكل اجتماع من القليلين فرقة وكل الذي دون الفراق قليل. Fatima رحمه الله ọmọ anabi Muhammad صلى الله عليه وسلم tó bí Hasan àti Hussein tí àwọn Hasan àti Hussein tí wọ́n jẹ́ ọmọ anabi Muhammad صلى الله عليه وسلم. Imam Ali Sayyidina Ali نعم كرم الله وجهه. ó ní mo wọnú ilé mi mo bá bá Fatima tó mú àwọn ọmọ rẹ̀ ó wẹ̀ fún wa ó wá wọ aṣọ tuntun fún wa ó mú pọ́ǹpù ó fi ya orí ara rẹ̀ ń ya orí ara rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí fún àwọn ìlú jẹ òun ṣáàdúró báyìí òun wo gbogbo tí ń ṣe kò sì jíun pé káàbọ̀ òun ló sì sọ gángan òun sì rọra dúró báyìí ó wò wọn ó fún wọn lóúnjẹ ó fún wọn lóúnjẹ tán ó wẹ̀wù fún wọn ó wẹ̀ fún wọn ó ṣe gbogbo ẹ̀ ó ní ẹ jẹun dáadáa ẹ jẹun dáadáa ẹ̀yọ́ máa méjèèjì ẹ jẹun dáadáa ó wá lọ kó búrẹ́dì ó pọ̀ ó wá kó lẹ́síwájú wọn báyìí ń bò wá sí tán ọkọ rẹ̀ wá ní sẹ́ńdáàlì ní ìyá Fatima La ilaha illallah. ìyàwó mi ó bó lórí. لكل اجتماع شوقي فريقين فرقة شوقي زرت قبورك باكيا أنزه وأبكي لأراك ما بي. Fatima walam tatakallam ma'a al-Imam Ali. La ilaha illallah. kò wá bá Màmá Ali sọ̀rọ̀ Màmá Ali wá béèrè pé kí ló dé gbogbo yìí tó ń ṣe yìí ra'aytu fika ajaban lam ara min qabla hadha al-yawm gbogbo tó o máa ṣe tẹ́lẹ̀ ló ń ṣe yìí kí ló dé. شوقي زرت قبرك باكيا أنزه وأبكي لأراك ما بي. Fatima wá kọjú sí ọkọ rẹ̀ Sayyidina Ali ayé Suleiman ó wá kọjú sí ó ní ya Ali ó ní wọ́n ọkọ mi gbogbo nítorí tí mo ṣe yìí gbogbo nítorí tí mo ṣe yìí Shawqi شوقي زرت قبرك باكيا أنزه وأبكي لأراك ما بي. ó ní لأني أريد أن أذهب إلى ضيف gbogbo nítorí tí ń ṣe látẹ̀ka yìí أريد أن أذهب إلى ضيف. gbogbo nítorí tí mo ń ṣe látẹ̀ka yìí شوقي زرت شوقي زرت قبورك باكيا أنزه وأبكي لأراك ما بي. ó ní wọ́n kọ́ mi gbogbo nítorí tí mo ń ṣe látàárọ̀ yìí mo ń múra mo fẹ́ lọ bá àlejò kan إلى ضيف. àlejò tí mo ti fẹ́ lọ lé báyìí ọmọ olókùú ẹ̀wò mi nìyí. لا ó ní àlejò tí mo fẹ́ lọ lé wò yìí ọ̀dọ̀ àlejò tí mo ń lọ yìí àlejò tí lọ bá tì ní padà dé mọ́ni. لا مرجع إلى يوم القيامة. قال الإمام علي ما هذا الكلام يا فاطمة. ọkọ bá ní kí ló wú yìí kí ló dé kí ló fa bọ́ọ̀rọ̀ yìí. sẹ́dá ànábì nìkan lọ́lọ́run fi hàn pé nígbà tó bá fẹ́ kó mà pé òun ti ṣe tán. الوحي منقطع. kò sí wáyé wálé gbàtà ànábì ti lọ ànábì Muhammad. ومن أخبرك بذلك.
ta ló sọ yìí fún ẹ tó sọ fún ẹ pé òun lọ lè bá àlejò tó lè dé mọ́. قالت السيدة فاطمة رأيت البارحة أبي محمدا في المنام. ó ní mo ní bàbá mi lójú oorun ni ó ní sí mo sọ fún ọ pé jọ́sí bàbá mi ń lọ bàbá mi ó sọ sí mi létí báyìí Fatima ìmúra ti ń lọ ó ní ọ̀rọ̀ tí mo wá gbọ́ tí bàbá mi sọ tèmi náà fi wá rẹ́rìn ní wípé ìyẹn mọ̀ létí rẹ̀ láìpẹ́ yìí. طال الأعد وأشتد الشوق وأنا منتظرك. فلما سمع الإمام علي هذا الكلام من السيدة فاطمة بكى وأنشد. ó wá bẹ̀rẹ̀ kún dára ìgbé ìwọ ìyàwó mi. لكل اجتماع من الخليلين فرقة. bàbá wa Suleiman àjọṣepọ̀ àjọṣepọ̀ yìí tánẹ̀lù. La ilaha illallah. My love, my sweetie, my honey, my guinea, my jingle ọjọ́ kan náà ló dópin. لكل اجتماع من الخليلين فرقة وكل الذي دون الفراق قليل. Kama lọ́jọ́ tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ẹ máa rántí jọ́ tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ẹ máa rántí jọ́ tẹ́ bí ọmọ àkọ́kọ́ bí tẹ́ wá bẹ̀rẹ̀ sí bí wọn ọmọ yìí náà èmi ló jọ ìwọ ló jọ àtẹ̀mí ló jọ àti ìwọ ló jọ ìyá ló sí pẹ̀lú ẹ má. وإن اعتقادي فاطمة بعد محمد دليل على أن لا يدوم قليل. ó bẹ̀rẹ̀ sí bá ọkọ rẹ̀ sọ̀rọ̀. وإن اعتقادي ń bọ̀ sẹ́yìn náà wá bèrè lọ́wọ́ Fatima. ó ní Fatima kí ló wá bí gbogbo oúnjẹ tó ń fún àwọn ọmọ yìí jẹ yìí. fọmọ olóògùn lẹni tó jòkó yìí náà ẹni tó jòkó lẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì òní ẹ bọ́ sí gbangba kájọ máa ríra wa náà. وإن اعتقادي فاطمة بعد أحمد دليل على ألا يدوم خليل. Fatima. نعم. jama ẹ bá fi Allahu Akbar. ألا يدوم. ó wá béèrè sẹ́yìn náà yìí wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé mo ní pọ̀ ń wọ aṣọ tuntun fáwọn ọmọ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní jẹ́ ń wọ̀ fún wa tí n bá lọ tá irú aṣọ tẹ̀mí ń wọ̀ fún wa yìí kò sẹ́ni tó lè bá mi wọ̀ fún wa mọ́. لكل اجتماع من الخليلين فرقة. ìyá tó bíyàn ló lè sọ pé ọmọ mi aṣọ tó wọ̀ yìí wọ́n ìlú ta lè bẹ́ẹ̀ lẹ́wọ̀ ní kọ́ ọ̀wọ̀. دون الإفراج قليل. ìyá mi àgbàjẹ́ torí ọmọ rẹ̀. ìkú tó bá pọ̀ mọ́ kó pọ̀ àwọn. kí ló dé ẹ má mú èmi ni ẹ mú èmi. ọ̀pẹ̀lẹ̀ àyẹ̀lẹ̀. أمي. ó ní kí wàá lọ fa gbogbo búrẹ́dì tó kó lẹ̀ yìí ó ní jẹ́ ń fún wọn jẹ́ yìí tí fún wọn káyìn náà ní ń fún wọn yìí tí ń bá lọ tán kẹ́ni wọ́n bá máa pa àwọn ọmọ mi. أمي يا حبا أعشقها يا قلبا أعشق دنياه يا شمسا تشرق في أفقي. gbogbo ọmọ tó bá tẹ ojú ìyá rẹ̀ mọ́lẹ̀ ọlọ́wọ́ yẹ̀yẹ́. يا وردا في العمر شذاه يا كل الدنيا يا أملي. gbogbo ẹni tó yẹ kéèyàn sọ pé àtàyè mi àtọ̀run mi mo fi fún ọ̀yá mi obì. أنت الإخلاص فيما أناه. àbí ká kí àwọn ìyá yìí o. فلأنت أطاع من ربي. oníyà rẹ̀ sábì amáre kí ló tó ti kọ́ láti kéde. فبماذا أحيا لمولاه. ìyá tó bí oyún rẹ̀ fóṣù mẹ́sàn-án. ماذا bàbá Bàrígà
àwọn ọkùnrin ó tún máa ní wọ́n àtọ́ màlẹ́ ní mi lọ́wọ́ obìnrin wà lóyún máa tutọ́ obìnrin mi bẹ ìtọ́ ni máa tu ó gba gbolo fún náà tutọ́ rẹ̀ síbẹ̀ wò ọkùnrin ó tutù máa kára máa gbẹ́tọ̀ wẹ̀ lọ èwo ní tọ́kọ máa tutọ́ ní gíní ta ló sọ ọ́ di bẹ́ẹ̀. Màdà òkùnrínkì. Ìmí ń bẹ oorun ni ó máa sùn ó sì sùn sí gbogbo ọbẹ̀ tó gbé kaná ó gbóná ta ló sọ ọ́ di bẹ́ẹ̀. Màdà òkùnrínkì. tí èyí ò láti lé bá ìjọ òtútọ́ tí ó sùn oúnjẹ ni ó máa jẹ bí kan. Kọ̀lìbí ló máa bí. àìní ọmọ òwúrò. ẹ dákun ẹ kún ẹ gbọ́dọ̀ tó bá òun wà yìí. ẹ gbọ́dọ̀ tó bá òun dáadáa. ó yẹ ká kí wọn. ó yẹ ká kí wọn. ó yẹ ká kí wọn. Kullu laylin sahirati fi ọmọ lóru gbà mí. Allahu Akbar. Tàbùkì wàtú náà di. obìnrin ni ó sì jí kalẹ̀. tó ń lọ́ máa dààmú rẹ̀. Tìfúlì. títí bẹ́ẹ̀ ló máa dààmú rẹ̀. bàbá ti sùn kó jẹ hàn lọ bí karabani. Tìfúlì. Habibi ya Rabbi. Imula abisi hati dunya. tọ́lá bá yẹ kó bẹ̀rẹ̀ sí mú obìnrin yóò máa rún mú pọ̀. wọ́n ní àbásìkò tó ni. obìnrin ló lè explain ìyára tí ń rí. Àwùjọ lè wájibati. òun ló lè sọ irú ìyára tí ń rí gbà tó fẹ́ bímọ. Ìkírà ọmọ ọmọ. tálẹ́ lè sọ pé ìyàwó dédé àkóbá yìí mo bímọ ń tò jù mo bímọ ń tò tìrì mo bímọ láfta tìrì torí gbà tó mo jà lára ìwọ ló màmá. Àwùjọ lè wájibati. ọmọ náà ló padà wá bí o obìnrin náà ló bí àwọn tá a dúró ìgbógun wa yìí obìnrin náà tó wá bí wa tán ìyá tó wá bí wa tán tọ́wọ́ bẹ̀rẹ̀ sí fún wa lọ́yàn bàbá ń sùn ọmọ àti ìyá jí ilẹ̀ láàrin òru bàbá pé fún àtọ́mọ ẹ̀ máa lọ́jà ẹ̀ wọlé ẹ̀ máa fọ ẹ̀ máa dà ẹ̀ máa ẹ̀jẹ̀ ń sùn bó ní ṣe wá àlọ́ látàárọ̀ ìwọ àtọ́mọ ẹ̀ máa lọ pálọ̀ ẹ̀ máa lọ fi ti rúùmù. Inna ummi ahaqqu bil ikrami hamalatni kurhan amalatni wahanan hamalatni thiqalan wa min ba'da amli. ìdààmú lóbìnrin fi bí oyún wa. Arba'atni ila awani faqami. ìdààmú náà wọ́n fi fún wa ní ọyàn. Wa'atni fi zulmatil layli obìnrin yóò rí ìtẹ́jẹ́ ọmọ sì mú yàrá yàrá. Táàkàtì náà máa lẹ ajílì màdáni. Ebi ń pa obìnrin, ebi ń pa ọmọ. Táàkàtì. Àánú abiyamọ wọn á sí ọmọ. Ó ní ebi ti ń pa òyì kó wọn mú mára. Iná omi. Ẹ̀gbọ́n omi náà ti wò ó máa yọ níwọ̀nba yóò máa tẹ̀sí ọmọ nílẹ̀ bẹ́ẹ̀. Iná omi. Iná omi ìyẹ̀lẹ̀tì khalaqatni. Ba'da rabbi fasirtu ba'dal anami. Lẹ́yìn dídá tọ́lọ̀ wọn bá dá wa ìyá tó kù yìí òun ló tó kún yín dá. Fala alhamdu. Akíyá náà. Fala alhamdu. Ba'da hamdi ilahi wala shukru fi madala ayyami. Wàhálà tó bèrè sí. Kullu ma fil bayti indi. لا يفي للأم شكرا إن أمي هيأت لي كل أسباب السعادة. ẹni tó mọ ọmọ mú tó mọ orí ọmọ mú wálé jù láyé obìnrin ni tí bàbá bá ti yarí yẹn ẹ ṣe sùúrù fún náà ni ẹ ṣe sùúrù fún náà ni tí ó bá padà wá dà sáwádà yẹn tẹbí fún yín náà ló jájẹ eléyìí náà lọ́mọdé àti ẹ̀jọ́ tá a ti wá rí tẹ̀ gbọ́. obìnrin. Inna ummi hayyat li. ìyá tó gbé yín láti kékeré. Kulla asbabil anayi. ìyá ni a fi mú báyìí a fi ẹnu báyìí a fi fa fún ọmọ. Ó jẹ́ pé ó jẹ́ tọ̀. ọmọ yìí sọ pọkún báyìí ló sì lọ
ìyá mi ń jẹun lọ́wọ́ bàbá mi àdéhà ìyá mi ń jẹun lọ́wọ́ ó sì tún mú ẹnu ó fi fa ikú lẹ́nu ọmọ. inna ummi hayya atili kulla asbabil anai. ọmọ kan lè kọ pé ìyá lálábàárù yéyé ìyá kò ṣe fóra ó pẹ̀lú bẹ́ẹ̀. ó ń tán mi fóṣù mẹ́sàn-án olóyún mi fóṣù mẹ́sàn-án ó kàn ní fọdún méjì ìyá ní wúrà bíyebíye ẹwì ìyá kò ṣe fóra ẹgbẹ́ lọ dúró fún ya. ìyá tó wá ṣe wàhálà yìí lẹ́lòmíì ní ṣe tó ń lù ya rẹ̀. La ilaha illallah. ìyá tó ṣe wàhálà yìí lẹ́lòmíì ní tí a ń bá sọ̀rọ̀ gba ẹgbẹ́ ní sọ̀hún báyé àsopọ̀ yìí lélẹ́yìí à ń sọ̀rọ̀ pé civilization ti báyé ẹ̀ sọ ẹ̀ dá sí tí ó kàn yín ìyá tó bí ẹ ìyá tó kọ́ bá àti múra ìyá tó kọ́ bá àti sọ̀rọ̀ ìyá tó kọ́ bá àti wúwà ìyá ni ó sọ pé ara ò lẹ kúlẹ̀ ká bàbá bẹ̀rẹ̀ àwọn kúlẹ̀ ká gbà ní. al-ummu madrasatun. al-ummu madrasatun idha a'dadta sha'ban tayyibal ahraki. Tẹ́ bá gbọ́ gómìnà yìí máa sọ pé ẹni ọmọ akéde báyìí pé mo ní ìjòkó ta àwọn ọmọ lọ́rùn ọmọ lọ jòkó jà bọ̀ jòkó tọkọ rẹ̀. Kò sẹ́ni tí fẹ́ ṣe wàhálà tí fẹ́ sápò mi tó ti ṣe wàhálà ni. al-ummu madrasatun. Àfijọ́ ti kára ọ̀rọ̀ bá dé yáyá. idha a'dadtaha. Obìnrin máa rí torí ọkọ. La ilaha illallah. Ọgbẹ́ yọ máa sí tẹ́ẹ̀fẹ́ fèsì tàlẹ́jì kankan mọ́ ẹ̀fẹ́ fèsì wàhálà kankan mọ́ wọ́n yẹ kẹ́lẹ́ mi ò máa kó máa yan ọkọ kí. Kò fẹ́ sacrifice. Tí yá mi bá pí ọjọ́ kó tó sọ pé ẹ̀ kó o tó di báyìí tójú mi rí mo ní wọ́n lọ àwọn bàbá ọkọ mi lẹ́ni má lọ nìkan kí n jòkó tẹ́rù mi ẹrù olóbìnrin jù wá láti lé wọn. al-ummu madrasatun. Bàbá wa sẹ̀kùtù. idha a'dadtaha tayyibal ahraki. a'dadta sha'ban tayyibal ahraki. Ẹ wọ ara tó bẹ̀rẹ̀ sí. La ilaha illallah. Al-Qur'ani ti sọ fún wa wípé gbogbo obìnrin bí bẹ́ẹ̀ bá ti wá wù kẹ́ tó bẹ́ẹ̀ ti wù kẹ́ dà bẹ́ẹ̀ ti wù kẹ́ rí wàkàfẹ́dẹ́lá umájàná hazolèmí. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsanan imma yablughani indaka al-kibar أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. Allahu Akbar. Allahu Akbar. Lẹ́yìn ọba tó dá wa Ọlọ́run ni ẹ fi ọpẹ́ fẹ́mi Ọlọ́run ní gbogbo ìgbà ni ẹ máa yìn mí ẹ fi ọpẹ́ pé ni mo dá yín bẹ́ẹ̀ ti wà èmi mo ṣe bẹ́ẹ̀ ti wà èmi mo ní kí n tẹ́lẹ̀ ló máa rí bẹ́ẹ̀. ẹ fi ọpẹ́ rẹ̀ fún èmi Ọlọ́run àní ṣùkúrí ní lẹ́yìn pé ẹ bá dúpọ́ fẹ́mi Ọlọ́run tá àwọn tó bí yín ló kù. Ani ṣukuri waliwalidayka ilayya al-masiru. Ani ṣukuri waliwalidayka. 'إلي المصير
hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. yorùbá anabi ma sallallahu alayhi wa sallam. anabi ni jannatukum adabiba anabi ni jannatukum alijanna yín kò dákọ pé àyàfi ẹnìkan gbogbo yíyáyá jannatukum jannatu kulli ahadin minkum tahta aqdami ummahatikum. ẹ̀yọ́mọlókù alijanna yín ń bẹ ní jìjísẹ̀ ummahatikum. àwọn àyà yín ìyá yìí ò sí mọ́ yìí. ìyá ni ò sí mọ́ yín. àlìjánnà yìí ti pàdé. gbogbo ń tẹ́ ra lálìjánnà lára ìyá náà kó tó ẹ ti rà á. bọ́mọ bá ronú ikú lára ìyá rẹ̀ ó ti rà á. bọ́mọ bá ra wàhálà lọ́dọ̀ ìyá rẹ̀ tó fi kú ó ti rà á. bọ́mọ bá ra fìtínà lọ́dọ̀ ìyá rẹ̀ kó tó fi kú ó ti rà á. bọ́mọ bá ra ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ ìyá rẹ̀ kó tó kú ó ti rà á. tí ìyá rẹ̀ bá ti lè dákẹ́ kò sí nǹkan kan fún ọmọ. anishkur li wa liwalidayka ilayya al-masiru. anishkur li wa liwalidayka ilayya al-masir. ẹ̀rọ nǹkan lọ Káàbà bá ti máa ń tàwa fún ní Mákà ní Káàbà lára Baitul Atiqi dama pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. ó wá gbé ìyá rẹ̀ sórí tọ́ mo tẹ̀ fẹ́ ṣe dára fún ìyá mi ìfẹ́ kí ìyá yóò fẹsẹ̀ rẹ̀ ìyá mi ẹ má ṣe wàhálà ẹ má ṣe wàhálà ó gbẹ ẹ bá kíyèsí dáadáa ó gbẹ ní tó bá ní ìyàrá yìí tọ́lọ̀ má sì kẹ ikú ọ̀tẹ̀ tètè ká wọn. ẹ gbà bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ ní fún ilé sàpù kan nísìnyí ọlọ́run rán Musa sí Fíráúnù iṣẹ́ ọlọ́run ni Musa lọ jíjẹ́ fún Fíráúnù ìyẹn Mósè òun rán lọ sí ọ̀dọ̀ Fáráò Fíráúnù wá gẹ̀ẹ́tì àbí Mósè wá gẹ̀ẹ́tì Fíráúnù ọlọ́run àdébì Musa sọ fún ọlọ́run ọkùnrin yìí ní tí gẹ̀ẹ́tì rẹ̀ náà ọlọ́run ní ọbẹ̀ mi nì nǹkan kan bẹ tí Fíráúnù náà máa ṣe bẹ̀mí kí n gbà kó lọ́wọ́ ẹ̀ ọjọ́ tí n bá ti gbà kó lọ́wọ́ rẹ̀ ìgbà yóò kà. la ilaha illallah. tani ń rojọ́ náà. anishkur li wa liwalidayka ilayya al-masir. anishkur li wa liwalidayka ilayya al-masir. ọlọ́run Musa wá bi ọlọ́run léèrè kí ni Fíráúnù náà máa ṣe. ó wá di. ó ní tí Fíráúnù náà máa ṣe ni wípé kana lahu umman. tí Fíráúnù náà bá gbé oúnjẹ lẹ̀ báyìí inna lahu. kò ní jẹ́ kí àyè ó fọwọ́ jẹun Fíráúnù náà fúnra rẹ̀ bó ti jí ọba tó ká àyà tó fúnra rẹ̀ ló máa ń lo ìyá rẹ̀ lóúnjẹ. yut'imuha. àníyá ni ẹ má wa dààmú yuskiha. ẹ má dààmú ara yín tó fún lóúnjẹ. wa yukrimuha. fúnra rẹ̀ yóò fún ọ láṣọ yóò wẹ̀ fún ya rẹ̀ yóò bọ̀ sọ̀rọ̀ rẹ̀ yóò fà sọ̀rọ̀ rẹ̀. hatta da'a tí wọ́n bá sọ fún Fíráúnù tí wọ́n bá sọ fún Fíráúnù pé ẹlẹ́lẹ́jọ yóò ní ẹ̀jẹ̀ gbàdúrà lọ́dọ̀ yá mi. ebo wọlé. Sèmi tó jẹ́ káyọ̀ lè yóò ta yányá òun náà ní kí ọtí ra ẹ̀ nínú pé èèyàn ní ọ́ pé ta who is my mother. ọjọ́ tó bá ti sọ pé who is my mother ọjọ́ náà làbárí kó tara rẹ̀. obìnrin ládùúgbò yà tí wọ́n jẹ lórí rẹ̀. bàbá bá rí ká sọ fún mi lọ́dà níbi màmí ni wálé yìí sì ń lọ. la ilaha illallah. ẹnu bí ìgbà tó yín tó fi wọ pé màá rẹ̀ yàn sí ní tẹ̀sán bá fẹ́ sọ lórí fóònù. ọlọ́jẹ́ níyàwó. ọlọ́run ní wọ Musa bẹ̀mí. tó o bá bẹ̀ mí kí n gba bí tí ń ṣe òun nìkú lọ́wọ́ rẹ̀ ọ̀ lè gẹ́ẹ̀tì rẹ̀ o. òun mo fi sọ lẹ́ẹ̀kan yín pé ẹni tó bá ní ìyá láyé ipò ọ̀tẹ̀ ètè ká wọn. torí pé àdúrà tí ń wá lẹ́nu ìyá sọ̀rọ̀ rẹ̀ dàrẹ́tì òun kò sírò àdúrà náà láyé. gbogbo àwọn amáwọ̀ọ́rì á sì bí ìyá fún yín onígbà ẹ má lè pẹ̀tẹ̀ síbi yìí òun kálukú ló lọ́mọ tiẹ̀ tóbi tí ó rán tiẹ̀. anishkur li wa liwalidayka ilayya al-masir. anishkur li wa liwalidayka ilayya al-masir. alẹ́ wá sọ fún wa ọ̀sẹ̀ fún wa sàbẹ̀ ìyàbọ̀ àwọn sẹ̀yà fún ọ ọkàn mọ̀ wá báyìí àṣẹ̀yà fún ọ. kaba lọ yaka kú. ẹ̀rọ gbogbo ẹ̀ tó bí máa tiẹ̀
ẹ bá ti gbọ́ ẹ̀kan gbọ́n tí ní gbẹ́tọ̀ ẹ̀sìn ọba ti sọ́kọ́lọ́ ọ̀yà dágbé ẹ̀sìn sọ́kọ́ rẹ̀ kọ́ dákẹ́ kọ́ wọn fúnra rẹ̀ ń bẹ̀rẹ̀ ní kọ́ mọ́lẹ́ ayé rẹ̀ ń lọ mo lọ wà mọ́tò rẹ̀ lọ àná tó mo sáré wá sọ fọ́lọ́ alayhi salatu wassalam. nígbà tí ó sọ fọ́lọ́ ọjọ́ tí Fìráúnà tí àdúrà ló gbà lé ní Fìráúnà ní fún ìyá rẹ̀ ló ń yẹ bẹ́ẹ̀ ló pé ẹsẹ̀ ìgbóná èwo ni ká máa fún yín lóúnjẹ ẹ̀yin ò lè jẹ́ fúnra yín ó kà sọ ìpàsí oúnjẹ ni lóúnjẹ bá tàbíyá yáni ha èmi náà ṣé nítorí pé ìjọba náà ló fi ń ṣe báyìí wọn lọ lọ́nu ó dán o bí ọwọ́ mọ́tà ti bá nù. Subhanallah. arákùnrin yìí ó wá dé Káàbà abẹ́ ti gbàgbé bí dáadé ẹ ti gbàgbé ẹ gbọ́dọ̀ tóbi. Allahu akbar ó wá gbé ìyá rẹ̀ lórí báyìí yatufu biha ní wọ́n gbé ìyá rẹ̀ tàwáfù ní Káàbà ń gbé ìyá rẹ̀ tàwáfù ní Káàbà ìfẹ́ kí ìyá yóò fẹsẹ̀ kanlẹ̀ ìfẹ́ kí ìyá yóò fẹsẹ̀ kanlẹ̀ àní ṣukúrì ní. wali walidayka ilayya al-masir ani shukuri wali walidayka ilayya al-masir. ó bẹ̀rẹ̀ sí gbé ìyá rẹ̀ tàwáfù ó wá sí bẹ́ẹ̀ tán ó wá lọ bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ó ní ya Rasulullah mo gbé ìyá rẹ̀ tàwáfù Káàbà lónìí kó yà ìlú fẹsẹ̀ kanlẹ̀ ó ní hal addaytu haqqaha. alhaddaitu haqqaha. ó ní ìyẹn nù wọ́n bí ẹ kí n fún yàrá ni ṣé èyí ò mórí ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ni tó o ṣe ń kódà o ṣe kankan tó o gbé yàrá rẹ kó o gbé lọ sámà àkọ́kọ́ kó o tó gbé lọ sámà kéje kò tí ì tó o gbé tó o fi gbé ọ káàkiri lóṣù mẹ́sàn-án. la ilaha illallah. tóbìnrin mi máa ní oyún báyìí yóò wá wọ́ ẹsẹ̀ yìí o tún bẹ́ẹ̀lì nígbà tí chassis mọ́tò yọ látẹ̀yìn ta ló sọ ní bẹ́ẹ̀ ìbá ọkùnrin náà ni èmi a máa wo ọkùnrin tó yọ ìkúkù tí obìnrin ti ń nà á ò lè ní àlùbáríkà kìí ṣe pé Ànábì ló wí ó ní gbogbo ọkùnrin tí bá máa ń ná obìnrin wò tẹ́fẹ́ nítorí bí Ọlọ́run fún wa ní ọ̀wọ̀ tó fún wa ló fi ní ká gbọ́dọ̀ rí obìnrin kan kó sọ̀rọ̀ láwùjọ torí pé gbogbo ń dá fún wa ìhòòhò ni Ọlọ́run fẹ́ ká pọ́n gbogbo tí ń bẹ lára obìnrin lé ká pọ́n ojú wọn lé ká pọ́n ara wọn lé ká pọ́n bí wọn bá tún sí bẹ̀ náà lé tọ́wọ́n ní kí ló dé oníwọ̀ tó jọ́kùnrin náà obìnrin ló bí o ẹni tó lọ bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ó ní tí n bá tẹ̀ ṣiṣẹ́ tí mo ní láárí tí mo fẹ́ ṣe dáadáa fún àwọn òbí méjèèjì nínú bàbá àṣìyáta ní kíkọ́ ṣe fún Ànábì ní òmùọ́kà ìyá rẹ̀ ó tún lọ tún dé ó ní mo tún ní owó ṣàjọ o owó tí mo tún kójọ yìí nínú bàbá àti ìyá mi ta ní kí n tó kọ́kọ́ ṣe fún Ànábì tó ní òmùọ́kà ìyá rẹ̀ nínú àwọn obìnrin tó bá wù pé Ànábì ò ṣeun Ànábì ò ṣeun. lè omi ká kún lọ́wọ́ alimúta kẹsíọ́. ìyá rẹ̀ náà ni. kẹsíọ́ kẹyà hàdà lẹ́dẹ̀ẹ́yà yẹsìrọ̀. ó tún lọ lọ́dẹ̀ kẹta Haji Suleiman. lè omi ká kún Haji Suleiman. lọ́wọ́ alimúta kẹsíọ́. Haji Suleiman. kẹsíọ́ kẹyà ó tún lọ. hàdà ó tún lọ lọ́dẹ̀ kẹta. yẹsìrọ̀. ó tún lọ lọ́dẹ̀ kẹta. ó ní mo tún rí owó ṣàjọ owó tí mo tún rí kójọ yìí nínú bàbá mi àti ìyá mi ta ni kí n tó kó fún Ànábì ní òmùọ́kà ìyá rẹ̀ náà kún ni. gbogbo tó fi nú àwọn obìnrin máa ń dùn sínú pé Ànábì ò sí o tó yẹ wàhálà owó gbé Ànábì sọ̀rọ̀ pẹ̀lú sẹ́ǹsì torí pé ṣé táwa ni kókó fún lóòótọ́ ṣé tòbí yóò tó bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ àbọ̀wọ̀ tí máa ń dùn wọn ò ní dá sí wọ́n dákẹ́ síbẹ̀. lè omi ká لو علمت كثيرك يا هذا لدي يسير. ó ẹsẹ̀ wá lọ lẹ́lẹ́kẹ̀ẹ́rin ó ní mo tún yí owó gbájọ lẹ́lẹ́kẹ̀ẹ́rin yìí o ìwọ Ànábì ta ni kí n kó fún Ànábì wá wò pé tó nígbà àwọn ọkùnrin ó má gbé ó sì wá ní súnmà àbúkà
tọ̀ ó wá kan ìyá rẹ̀ ìdá kan nínú ó wá kan bàbá rẹ̀ nínú ìdá mẹ́rin. ìyá ti gbà tọ́ba gbọ́ tí ìyá bá sọ pé ní bínú sí èrí sẹ́ni ìyá ti gbà gẹ́gẹ́ ni ní bínú sí èrí sẹ́ni yóò padà sọmọ fún yìí mọ́lú àdé ní ẹ̀kúkú mọ̀ fọmọ dáadáa ni ìyá àwọn ti ń gbà kẹ́kẹ́ lẹ́yìn. Wakamu laylati. ń bọ̀ àwọn jẹ́ tí ìyá bá yarí pé bàbá alájẹ̀ jòkó ọmọ yóò gba ìpè kò rí kankan nù kò rí kankan nù ọmọ yóò gba ìpè ṣe tọ́ àbúrò ọyàn mi yìí ló mú o ọyàn tí n fọ́ fà yìí ló bá mú o ẹ bá a sọ̀rọ̀ èmi ò lójú rẹ̀ lẹ́bi lọ́bẹ̀ ta yìí kò rí kankan nù. Wakamu laylati batat bithikrika tashtaki ghawa'an anaha annatun wa shafi'un. Yàtọ̀ bí ajabi bá yàtọ̀ bí o ti ṣe wàhálà tí o ti lọ. Ankala adabi yaminiha. Ẹ̀yin kò kẹ́ múra lórí àwọn ọmọdé yìí náà bá. Wa min sadiya shuribu ladayka namiro. Gbogbo obìnrin tí o bá fi lè mójú tó ọmọ rẹ̀ tọmọ òṣùwà wúlò èso mi gidi. Tọmọ bá wúlò láwùjọ obìnrin sáré rẹ̀. Allah. Àjọ lọ gbẹgbẹgbẹ. Àsàlátù tó ń ṣe náà ní ọwọ́ mọ́pọ̀ sí wọ́n mọ́lọ̀ ọmọ yẹn fílà gbogbo iye tó ọmọ mi ó ṣe lára ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó ti fẹ́ra fún òde tán wọ́n ní kálọ́ máa lásọ pàtí wọ́n ṣe bẹ́ẹ̀ dé ọ̀rẹ́ mi ní ṣe bẹ́ẹ̀ dé èyàn ṣe bẹ́ẹ̀ dé ó ra 100,000 tí ó bá sòkún bọ́ ní àwọn ìyá ajọ́ tí wọ́n ta dúkìá wọn torí pé ọmọ fẹ́ sórí rẹ̀ ta ní ṣe bẹ́ẹ̀ mọ́láyé lónìí ọ̀rọ̀ agbọ́dọ̀ kó sínú ilé àwọn mẹ́rin olórí òṣù rẹ̀ ẹjọ́ kó tí wọ́n bá lè yíwá lè jòkó ẹ máa kà ń gbà bí ẹjọ́ kó àwọn olè sì dé wọn kó góòlù tálọ́ kígbe fún. ní àwọn àyà ajọ́ ohun tí wọ́n ní kàkà ká fi owó kọ́lé ọmọ láti kọ́ ẹnìkan kọ́lé gidi ẹyẹ ẹnìkan kọ́lé gidi ẹyẹ àwọn ọmọ yẹn wá ní àbàràbà káàkiri olómọ̀ sí o ọba lọ bẹ̀rẹ̀ bá tó bí wọn bí wọ́n ti tọ́ ni mo yin bàbá bàrí ká ní oníjọ́ tí wọ́n kówó lé ọmọ ọ̀kan lé mo ní ó dá báyìí àfáà náà gbọ́dọ̀ tọ́jú ọmọ ó sì gbọ́dọ̀ tọ́jú ìyàwó kóbìnrin má bàa ní ṣé nítorí pé mo fi àfáà náà láyé mi fi wá rí báyìí ayé rẹ̀ nígbò kìí sàwọn àti sí i. fọwọ́ àlìbí akílẹ̀ wẹ́ẹ̀ tẹ̀lé múlẹ̀ àwa fọwọ́ àlìbí máa ń lẹ̀ owó akílọ̀ ń dọ́mi. ìyàwó mi ti tọ́ yín bí ó ti tọ́ yín ẹ̀yin ló kù kẹ́ mójú táwọn ọmọ tẹ́yìn náà bá bí kẹ́tọ́ wọn kẹ́ mójú kálukú ó mójú tó ọmọ rẹ̀ kọ́mọ rẹ̀ má bàa di ọmọ ọlọ́mọ. àwọn màkà níbẹ̀ lójú títí ń fa nígbà tá a wà lójú wájú alájà gbàlẹ́kọ̀ọ́ bàbá ti kó wá síbẹ̀ àwọn kan wọ́n wá pàdé bàbá báyìí wọ́n wá bàbá pa mọ́ bàbá tó ń gbádùn bàbá fáwọn lówó ọlọ́run ti jẹ́ kó bírú àwa o àwọn màkà nù ọlọ́run ò jẹ́ kí yá yóò ṣe yí bẹ́ẹ̀ irú yín bẹ́ẹ̀ mi náà àwọn ọmọbìnrin náà bẹ́ẹ̀ mi náà ti kan igbó sí kìnìún báyìí obìnrin tí o sọ̀kòtò wọ̀nyí jù báyìí lọ yá wà ní wọlé pẹ̀lú tí wọ́n ṣe báyìí àwọn àgbà ló wà bí wọn ẹ bá ń kan sára sọ́nà bí aláwọ̀ àpá lọ́lọ́run fi ní gbogbo ògbà tẹ́ ẹ bá ti yin èmi ọlọ́run tán ẹ máa kí àwọn tó bí. a ní ṣe kó lè wá ilé ìka ilé ìyẹnmọ̀ṣẹ́ rọ́bì àwùjọ ẹni. tọ́mọ̀ bá ṣe dá bàbá bàyíká tọ́mọ̀ bá ṣe dá láàrin bàbá àti màmá ìyá ni máa lóyìn torí pé bàbá ní náwó yóò máa fẹ́ wò wípé owó tí bàbá yìí ṣe ná kó má jòwó wọ kó torí bí ò bá yàn èmi bàbá yóò máa kára mọ́. rọ́bì àwùzíní. bàbá ṣe mú tú wọ́n ti kó ìyá ìyá ni ó kára mọ́. a ní aṣèkúrọ̀. gbogbo bá ti tọ́ wa níjọ́ wọn àtọmọ bẹ́ẹ̀ mọ́ bàbá jíjọ́ wọn á kúlẹ̀ mọ́ bẹ́ẹ̀ káàárọ̀ mọ̀mọ́ bẹ̀rẹ̀ sí kí kálukú sáàmù ó kí ọmọ rẹ̀ mọ́ nísìnyí ọmọ mi ń jáde sá kò mọ̀ kó ń jáde sá ọmọ mi ń délé ọkọ níṣẹ́ mi mọ́ mi kí ló kì mí ná làlá àwọn ìyá tí wọ́n àjá gbàgbé àná àwọn ni wọ́n lọ díẹ̀ díẹ̀ yìí àwọn àti sígẹ ẹni tí ò rẹ́ tí ó kí ara yìí ló rẹ́ tí ó kí tó bọ̀ ọmọ díẹ̀ ọlọ́run rọ́bì àwùzíníyà. mama wa Balkis أني أشكر نعمتك التي أنعمت علي. mama wa Balkis
tí wọ́n ti wà walidayya tí wọ́n ti wà níwájú Ọlọ́run bí wọ́n ti wà ò jẹ́ nìkan kan wa an bí wọ́n ti wà kò jẹ́ nìkan kan àmóyí Ọlọ́run ọjọ́ ìpè àmọ́ ọjọ́ tí tẹ́nìkan nìkan ní kálukú ní ọmọ lọ tiẹ̀ bá a ti ró dẹ́ta kù dẹ́dẹ̀ ìhò láti wájú Ọlọ́run ó ní àjíbtù ó ní kéré kan limutiba dalalati bil huda ó ní kéré kan rajulun yajri wara al-mal wal-malu tó pé owó ló kà ní bàbàrà tó jẹ́ pé tó bá di jọ́kàn owó yóò fi ilẹ̀ jọ́kàn tó yóò ní bá dé sáré yóò wá náà lájọ owó yìí aṣọ là ń wọ̀ yìí ìjọba ọba dákẹ́ wọ́n lè bọ́ sọ lára ẹlòmíì tí wọ́n bá bọ́ tí wọ́n rí wọ́n kò fi bíléèdì yá máa là ó ti ń sin ẹlòmíì lẹ ayé là lọ kà sí tó wà ní òjò sí lọ wọ́n tó pẹ́ra rẹ mùsùlùmí kò sí lọ wọ́n tó pẹ́ra rẹ kírísítẹ́nì kò lọ ṣọ́ọ̀ṣì wọ́n ní kílẹ̀ ẹ̀sìn olówó tí ẹ̀sìn kankan ọkàn wọn mọ́ bí tí ẹ̀sìn kankan kò sí láìvù abẹ́ ráyọ́ ẹ̀ sáyé náà lákà sí bó ti wà tó mi sókè tó mi lọ o lè dáhùn lákà lọ ọ̀dí mọ́ láwa ní mọ́tàṣe kún fi dúníyà gẹ̀gẹ̀rẹ̀ ìbò àwòrán sẹ́bílì ẹlòmíì ti rẹpẹtẹ sáyé nígbà tí ò ní tán mọ́ o lè lóò dàgbà kó má dàgbà wọ́n ní kẹ́rin kan wà lọ bá kọ́ lórí ìgbà tó ń bá kọ́ léwu tán kò rí lé ní àkọ́lé ó sì ti darúgbó tọ́ọ̀ bá ti lọ bá kàn náà jẹ́jẹ́ kọ́ lọ bẹ́ẹ̀ lọ ayé ju Ọlọ́run lọ lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá lọ mọ́ká yẹn tó bá lọ sí òun tó lọ náwó ni ẹni tó máa kọ́lé wà á lé ní àkọ́lé sí la ilaha illallah ẹ̀dá tẹ́wọ́ méjèèjì Allahu yarhamuha ìyá wa Balikis Allahu kirmuha ojú ọlá pé Ọlọ́run bá wa kẹ́ wọn Allahu yarhamuha fi ahsani suwari ẹsẹ̀ amínà lẹ́mẹ̀ta amina amínà amina amina amínà ya Allah a máa bọ́ síbi àdúrà Allahu yarhamuha Suratul Fatiha kọ̀ọ̀kan káàkiri Ọlọ́run àwọn ibi tá a wá báyìí wọ́n sì kú yàrá lákùúfà láàrin wa amina àwọn náà tá a wá ọlọ́mọdé ó kàn wá dé sí àmín Ọlọ́run já pẹ́ kápẹ́ àmín ya Allah pẹ̀lú àlàáfíà ara àmín àti ẹ̀mí gígùn àmín ó sì wá lẹ́lẹ́sìn àmín ó sì wá lẹ́lẹ́sìn àmín ọlọ́lá ìlà ìlọ́wọ́ àmín má lè fa tẹ́fà. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹjẹ gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan sí adúgbò tó àwọn bàbá wa tí wọ́n bá sọ̀rọ̀ lọ́wọ́ bàbá wa gba Maulana Ainul Rida adamallahu hayatahu Ọlọ́run mọ́ṣá jẹ́ kí ayé wọn pẹ́ ẹ̀dàkùn ní àpalùkọ wa pẹ̀lú yọ̀ǹda bàbá wa gbà bàbá ń bá ìjà wọ́n ní ká ṣe ní láfíkọ̀ kan fún wa àlékún ẹ̀mí gígùn àlékún àláfíà ara ọlọ́mọṣà wa ṣe fún wa bismillahir rahmanir rahim li'ilafi quraishin li'ilafihim rihlatash shita'i was-sayf falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf amin. Bísí báyìí gbogbo yóò lọ sọ́dọ̀ bàbá wa gbà. Bàbá wa tí a dárúkọ wọn tọ̀wọ̀tọ̀wọ̀, Fadilatu Sheikh Alhaj Muhammad Murtada Adio Bàbá ń Bariga. Ó tọrọ àdúrà fún wa, ọlọ́mọṣà wọlé àtàlẹ́bùwà Muhammad, ọlọ́mọṣà jẹ́ kí a rí wọn pẹ́. Sallallahu alayhi wa sallam. Ẹ̀dá kò láàrin ìṣẹ́lú kan níbẹ̀rẹ̀ ẹjọ́. A sì tóbi lára. Gbogbo àwọn tí a fẹ́ pín oúnjẹ àbí a fẹ́ pín nǹkan ẹ fún wa ní ìṣẹ́jú kan. A sì tóbi lára. Àti pé mi máa ṣàdúrà àti bẹ́ẹ̀ ló lè máa ṣàdúrà. A ní gbà yín láyé àsìkò ìṣẹ́jú méjì lọ. Ẹ̀dá kò gbọ́ tó gbọ́ ọmọ olókùn kan jókòó síbi àbíbá àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ máa bọ̀ bí. Àbíbá
àti gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ máa bọ̀. Adúgbò àti àwọn ọmọ ológun wọn ní kí wọ́n kọ̀ wá síwájú rẹ̀ láàrin ìṣẹ́jú kan péré. Àbíbá láàrin ìṣẹ́jú tí mo fẹ́ lé ẹ̀rọ tí lò. Tó bá ń pèèyàn lábíamọ, abíamọ ni màmá yín. Màmá yín ṣe ojúṣe ẹ̀ bí a ṣe ń ṣe fọ́mọ lórí gbogbo yín pátápátá ni mo mọ̀. Ìyá yín ṣe ojúṣe ẹ̀. Báwo lẹ́yìn náà ṣe wá síbi sí ní tí àyè ṣe fún ọjọ́wọ́ yín ọ̀rẹ́ tí mo fẹ́ sọ fún yín nìyẹn. Ẹ dákun ẹ má jẹ́ kó mọ lórí ìtẹ́jókòó yìí nìkan o. Àwọn àti bá wa sọ̀rọ̀ ẹ má jẹ́ kó mọ lórí ìtẹ́jókòó yìí nìkan o. Ọlọ́run ọba tí máa ń pààyàn àmọ́ ìjẹ́bẹ́ ṣe fẹ́ jẹ́ èèyàn yóò pẹ̀lú tí ìdààmú tí màá fi wà fún wọlé Ọlọ́run ló mọ tẹ́lẹ̀ tó mọ̀ àmọ́ mo fẹ́ rò pé yóò rí bẹ́ẹ̀. Ẹ wá dákun mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín gbogbo ọ̀nà tíyàn máa fi rántí òkú ẹ̀ tíyàn máa fi ń ṣe sàárà fún òkú pàpàtà ẹ ṣe fún ìyá yín o. Àwọn ọmọdé ebi ń pààyàn ní kòtò àmọ̀ bí ayọ̀ jẹ́ ń kòtò àmọ́ ìta bá náà àkọsílẹ̀ gbé gbogbo ọmọ àbí sàárà àtàlà ṣe lẹ́yìn òkú òun yóò mọ̀ jẹ gbogbo oúnjẹ ìfọ̀kànbalẹ̀ ìfarabalẹ̀ fòkù. Ẹ dákun mo kìkì fẹ́ sọ ìyẹn fún yín ni lórí kẹ́yìn náà lè rí dáadáa lẹ́yìn òkú kẹ́lẹ̀ rí dáadáa lẹ́yìn òkú ìyẹn máa rí dáadáa lẹ́yìn òkú àwọn bá sọ kò sẹ́ni tó ṣe bí ìyá àmọ́ ìyá yín ó tún lè ṣe bí ìyá kẹ́yìn náà bá ń ṣe dáadáa Yorùbá ní òkú rántí ara ayé ebe kí ayé yẹ wá wọ́n ń yà àwọn náà tó bá jẹ́ bẹ́ẹ̀ ní tá a bá lọ́dọ̀ àwọn gbẹ̀lagbà òun náà ní kí a bá ti ṣe dáadáa òun yóò jẹ́ ká ló yẹ yín náà kẹ́yìn náà ṣe ohun tí yóò fi yẹ wọ́n lálẹ́ kí a mọ̀ ó dọwọ́ gbogbo yín o ó dọwọ́ gbogbo yín o ó dọwọ́ gbogbo yín o ìyẹn jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà gbogbo àwa tí a bá wọn olókùn wa àti gbogbo yín náà àkú arákùnrin àkú àti bàbá ìyàwó bàbá ọkọ òkú ẹ bá bínú orúkọ yẹn orúkọ tó lágbára ní gómìnà ọlọ́pọ̀ òkú àwọn kò sí bá ṣe pé níta ni fi pé náà nìyẹn bàbá ẹ kú arákùnrin àkú ẹ pẹ̀lẹ́ ó lè du àwọn ọmọ yìí lóòótọ́ àmọ́ tí àwọn bá dúró déédéé dáadáa lọ́dọ̀ ọkọ ẹ̀ yóò kálá ẹ̀dú ọmọ lọ. Yorùbá ní èdìlá kọ́mọ̀ ká tó ní ẹ̀yìn méjì lẹ́ kọ́kọ́ mọ́ra yín áàdù tí ló rọrọ̀ ti tọrọ ọmọdé ń bẹ̀ kò sẹ́ni tó bá yín ṣe mọ́ ní ṣe mọ́ kò sẹ́ni tó bá yín mójútó wọn mọ́ ṣe mójútó wọn àbíbá ìyá àbíbá ó sọ bá àbíbá wọn ló bá tún lọ bẹ̀ yẹn ojú ọlẹ́kọ̀ọ́ ló bá tún lọ bẹ̀ yẹn ẹ máa mú wọn sí wọn ní kò sẹ́ni tẹ́rẹ̀ sí wọn mọ́ báyìí iṣẹ́ náà tún kú lọ́wọ́ yín bàbá ọlọ́wọ́ ọba àwọn ti ṣẹ̀yìn fún ìyàwó báyìí ọlá àjẹpọ́rẹ́ yìí ṣe fẹ́ yìí náà ọlá àjẹpọ́rẹ́ yìí ṣe fún yín ogun tí àwọn máa ń bá yín dí ọlọ́wọ́ bó bá yín dí ọlọ́wọ́ bó bá yín dí gbogbo ẹ̀yìn ọmọ náà ọlọ́wọ́ bó bá dó tì ọlọ́wọ́ bó bá dó tì ọlọ́wọ́ bá dó tì kò sẹ́ni tó lè ṣe kankan bẹ́ẹ̀ nìkan kò sẹ́ni tó lè ṣe kankan ìbámu ní àjùmọ̀ bí òkúta ẹni tó lọ bá rán sí ni níṣe ní lórí àmọ́ ọlọ́wọ́ bá wò àbọ̀wà dúró tì í àwọn láì làkàkà màmá yín tó bá jẹ́ tọ́jú orí ni màmá yín ò sì tó kú tó bá jẹ́ tọ́jú orí ni ọjọ́ orí màmá yín ò sì tó pé káwa máa rògbò rò sí ó ní ogún ọdún ọgbọ̀n ọdún lẹ́yìn tó bá jásí pé màmá tó jásí pé ó fẹ́ràn ọkọ ẹ̀ dáadáa ni ó dá mi lójú pé bàbá tún súnmọ́ màmá yìí máa ní kó oṣù ẹ̀ àwọn tó bá ṣe wọ́ lọ́ọ̀ ní ṣe nǹkan àbí yọ̀ wọn ọlọ́dún akó máa kí wọ́n ní kí àìsá gbogbo àwọn àtàwà ní ọlọ́dún akó kí wọ́n ní kí ayé o àti gbogbo ẹ̀yin tí ẹ wá jẹwà bá wa ṣe lédè ọlọ́wọ́ ọba òdídídé òkè nìkankan wá báyìí gbogbo ọ̀nà tí àìsàn tí wọ́n máa dúró pé ǹjẹ́ kí ni ìjẹ́ kò ní já sí kú
tí bá ń bẹ lára wọn ọlọ́run kó máa mójútó rẹ̀ fún wa ọlọ́run fún wa ní àlàáfíà ọlọ́run fún wa ní àlàáfíà àánú ọlọ́run tó tóbi ọlọ́run kò ṣe lórí ìtọ̀kan wa ọlọ́run tóbi ọlọ́run òun ló mẹni tó kàn báyìí àmọ́ ọlọ́run dákun jọ májò kan ọ̀la ṣàánú wa ṣíjú àánú wa ṣíjú àwọn mẹ́ta bísílẹ̀ láì mẹ́ta fún ìyá tó lọ gbogbo àwọn ọmọ òkú pátápátá gbogbo akọ́lápátá náà lẹ́yìn pé a ṣe bísílẹ̀ láì mẹ́ta mẹ́ta fún àwọn òkú látọ̀ bísílẹ̀ fún gbogbo àwọn ọmọ òkú mẹ́ta náà pẹ̀lú bísílẹ̀ láì mẹ́ta náà bàbá tó wá jẹ́ ọkọ òkú fáátì àméjì láti fún wọn ẹ̀dá àjọ àdúgbò lẹ́sẹ̀ ní náà nìyẹn ẹ̀mí ìfarabalẹ̀ ọlọ́run bá fún ọ lẹ́yìn abalẹ̀ ọlọ́run bá fún ọ lẹ́yìn abalẹ̀ ọlá ìdílé ti ọlọ́ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يئتون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يئتون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يئتون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الفاتحه بكي بابا. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. gbogbo àwọn náà ẹ̀mí gígùn àtàláfíà akéde kákésì líláàbí làkọ́díjà kò fara àwọn náà làkọ́díjà àbúrò sólùmí àbòsíkùn àzízù alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم لإله قريش لإلههم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين 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 يا الله. Bísí báyìí àwọn bàbá táwọn láti Bàbòkò nílọrin, Bàbòkò nílọrin, àwọn àgbàlagbà látọ̀rọ̀ bàbá Bàrígà, àwọn oníkẹ́ wá ṣàdúrà fún wa kẹsì bá fi àdúrà lẹ́ẹ̀tì. Ọlọ́mọṣà bá wa àdúrà tí ọlọ́mọṣà sọ ìdáyé náà, ọ̀láyọ̀ tàlàfíà. Sallu ala nabiyyi karim. Ẹ̀dá bàjẹ́ ayọ̀bọ̀ ànábì. Gbogbo Mùsùlùmí tí ń bá ń bẹ ní gbóní sallallahu alayhi wa sallam. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó já sí pé nínú ìṣesí méjì tí máa sábà ṣẹlẹ̀ ṣẹ̀dá wọn náà ni hálàtù sàráhì wa hálàtù dọ̀ráhì. Bí Ọlọ́run bá ń pa ẹ̀dá lẹ́rìn lọ́wọ́ tí
ẹ̀dá fẹ́ kí ẹ̀rín ọmọ lọ tí ọ̀fẹ́ kẹ́kún ó gbẹ̀yìn rẹ̀ kò sí tí ó fi sọ fún ojú kó sọ pé alhamdulillahi lọ bọ́lọ̀ ń bá sì pẹ̀dá lẹ́kún lọ́wọ́ kò sí tí ó fi sọ fún pé eléyìí tó ṣe fún mi yìí o ẹ̀ǹdọ́ lẹ́bi ṣùgbọ́n yẹn fẹ́ wo eléyìí mọ́ tí kó sọ pé alhamdulillahi lọ ìdílé ìlànà ká ní alhamdulillah adúgbẹ́ fún ọlọ́run ọba náà àwọn bàbá wọn ní ọlọ́run ọba ní ọba aláfàdúgbẹ́ ìkí àti ìgẹ́ ọlọ́kùnrin ọba nẹ́bí wa Muhammad ànábì tí ọ̀rọ̀ kálukú wa létí irú ọjọ́ yìí ọlọ́run ìkẹ́ ọkùnrin ọmọ lórí ànábì wọn gbọ́ àwọn àṣàbí àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ a kí àwọn àfáà tí wọ́n bẹ ní ìkàlẹ̀ bàdé án látọ̀dọ̀ àfáà Sheikh Muhammad Murtada ọlọ́run ọba tí ó gbé ìkàlẹ̀ tó sì àyín lẹ́sà ọlọ́run ọba kí ó má dáwọ́ dáadáa bẹ́ẹ̀ náà dúró ọlọ́pàá òyìnbó bá yín sàmì dáadáa báwọn àbá ṣe rí lọ́dọ̀ yín nù nù bẹ́ẹ̀ ni ọba wáyé ayé ọ̀dọ̀ wa náà ni ó gbà wáyé àwọn náà láti láwẹ́ pọ̀ mú rẹ̀ bẹ́ẹ̀ ni ọba lo ilé ayé tí ó bá lò dáadáa tí ó máa bẹ nínú àwọn tó ń sọ pé lágbájá sí dáadáa àbí ká sì lọ sí bá a ṣe ṣe bá wọn wá yìí náà ṣùgbọ́n àwọn ọmọ ṣàdó àwọn àbá ẹsẹ̀ á ní fún bàbá bàbá bá nígbà bá a ṣe ṣe fún wọn náà gbogbo ti ọ̀rọ̀ ọmọ kálukú náà ọlọ́run bí ló dáyọ̀ lẹ́yìn bá tuntun dá ìmọ̀ wàdà ọ̀làtúkọ̀ sàrùmádà akíyé tilétilé bákan náà kí àwọn afá àkàtì tá a bá nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ àbáwá ayélujára náà ọlọ́run ọba ní ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní máa fún èèyàn lọ́rọ̀ sọ àbẹ̀lẹ̀ mi lọ́rọ̀ sọ ń dání àkàbàmẹ́gbẹ́ àkàlẹ́yìn ẹgbọ́rọ̀ mi lẹ́gbẹ́já lọ́wọ́ a sì gbọ́rọ̀ lẹ́nu mi lọ́gbà kọ́tà àtòlìjẹ ìzá fún kọ́ọ̀dà kó ní ṣàtìbì ọba tó ní kẹ́ ẹ máa sọ kó máa gbà sísọ káwọn yóò sì máa fẹ́ gbọ́ káwá fẹ́ sọ kó máa gbà sísọ àbí ká sọ káwọn ẹgbẹ́ kílẹ̀ ìwì ọ̀rọ̀ náà bisàdọ̀ ọ̀gbìn wọn lẹ́yà la ilaha illallah la hawla wala quwwata illa billah abiti àbí gbogbo àwọn àfáà yòókù náà ti ní ìka rẹ̀ àwa fi tí náà àbí kí gẹ́gẹ́ bí bàbá àbáríkà ṣe wílẹ̀ kan akí ọkọ̀ òkú bàbá wa Suleiman ojú ọlá pé ọlọ́run ìwé ilé tó ṣẹlẹ̀ ọlọ́mọsàbá yín sí ẹrú ìmọ̀ ọlọ́run ọba la ilaha illallah kò sọ́kùnrin kan láyé nínú ọkùnrin gidi tí máa ṣàdúrà pé kíyàwó òun lọ síwájú wọn tó dáńgbà ìwé kí ni àwọn gẹ́gẹ́ bí àwọn àbára ṣe sọ àwọn ni wọ́n máa bá ní mójútólé ní ìyàtọ̀ bá dà gẹ́gẹ́ bí ìyàwó yìí ṣùgbọ́n gbogbo nǹkan bá wá dá lábẹ́ kádà wọn lọ ní kullu shay'in bi qada'i wa qadar ọlọ́ wọ́n sábà rọ yín lójú la ilaha illallah bẹ́ẹ̀ látòrí yín òfin kárí gbogbo tí a náà fi lẹ̀ pátá ọlọ́mọdé wọn bàjẹ́ la ilaha illallah la hawla wala quwwata illa billahil aliyyil azim gbogbo dáadáa tí a wà tí wọ́n ṣe láyé ọba tó ní jazaa'ul awfa ẹ̀sán tábí ẹ̀ lọ́dọ̀ mọ́sàbà sún wọn lọ́wọ́ wa ẹnìkan wá ní máa rìn kí orí ó máa ń mì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn bàbá nígbà tí wọ́n sọ gbogbo ibi tí ìyá náà kú sí ọlọ́run sábà tún lè ṣe ọlọ́run ra àdàdà àwọn èèyàn ọ̀sán ní dáadáa bẹ́ẹ̀ máa ń jẹ sèmó tẹ́ ń jẹ ẹ̀rẹ́sì tẹ́ ń gba kí tẹ́ ń gba gbogbo ẹ̀ tó ní tẹ́ bí wá nù ní o ìyá wa Balkis ọlọ́run sábà wa kẹ́ wọn wọ́n sábà wa kẹ́ wọn wọ́n sábà gbàgbọ́ wọn náà wa iwájú tí wọ́n kọjú sí ọlọ́run sábà wọ́n dá gbogbo ẹ̀ tí wọ́n fi lẹ̀ ọlọ́run jẹ́ ó bàjẹ́ la ilaha illallah la hawla wala quwwata illa billahil aliyyil azim اللهم اغفر لها وارحمها ووسع مدخلها واغسلها بالماء والثلج والبرد وجازها عن حسناتها احسانا وبسيئاتها عفوا وغفرانا برحمتك يا ارحم الراحمين يا من لا حول ولا قوه الا بالله العلي
هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ومن بسم الله الإله بسم الله الرحمن الرحيم لإله قريش إله مهلة الشتاء والصيف وليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ọlọ́run ọba o àmọ́ pé gẹ́gẹ́ bí àjọ ọlọ́run tó bá ti báyìí náà ní lọ ọlọ́run inú ilé ìmọ̀sájẹ́ gbogbo ẹ̀sìn àwọn ọlọ́run ọ̀làlá ilaha illallah ọ̀làlá hawla wala quwwata illa billah. ó ní ìyá mi ẹmọ́jú ó dàrú ọlọ́ọ̀bá tí kálukú wá ní ẹmọ́jú ó dàrú ilé ìkóta àwọn ẹmọ́jú ó dàrú tí kálukú ẹmọ́jú ó dàrú ọbẹ̀ ọ̀làlá ilaha illallah rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا الله يا رب العالمين. وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم. التحيات لله